sí yín lọ́rùn o wẹ́rẹ́ bí èjì alẹ́ wàrà bí èjì òwúrọ̀ katakata bí èjì ìyálẹ̀ta. Mo kí wa káàbọ̀ sórí ètò kílẹ̀ rí sí fún ti ọ̀sẹ̀ yìí. Ètò kílẹ̀ rí sí ní ètò kan pàtàkì tó ń ti ilé-iṣẹ́ kan pàtàkì jáde wá, ìyẹn Nuwa Media, ilé-iṣẹ́ kan gbòógì tó máa ń polongo àṣà, ìṣe, èdè àti ẹ̀sìn Yorùbá. Bẹ́ẹ̀ náà la máa ń fọn rere àwọn ọmọ wa tó ti lààmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Èmi ni tiyín ní tòótọ́, ojú kan ṣoṣo tẹ́ ẹ sì máa ń rí. Ó ṣeéṣe ká pọ̀ jù báyìí lọ láìpẹ́, ṣùgbọ́n nílọ́wọ́ yìí èmi náà sì ni tiyín, aró tó dúdú òjígọ̀bì, ọmọ wọn lówù òdùrú ajífẹ́pẹ́ ṣiré, èmi lògbógbòǹdù ẹkọ gbogbo máa fẹ́ràn ọmọ ajímúdà, èmi ni abẹ́ni lórí rẹ́gírẹ́gí, abẹ́ni lórí koromọ̀koromọ̀, ọmọ wọn láwà òṣùlé, ọmọ límẹ̀rí, ọmọ láàgbélù, ọmọ bá a rí jẹ àwọ̀lámọ̀, ọmọ bàbá kan omi tútù tí jó ni fàìfàì. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò kílẹ̀ rí sí. Ètò kílẹ̀ rí sí ní ètò kan lórí èyí tí àtijọ́ máa ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, tí àtijọ́ máa ń fi kùn lukùn, tí àtijọ́ máa ń gbé àwọn ìrírí àti kàyéfì kan yẹ̀wò ní bá a ṣe rí, bá a ṣe gbọ́ àti bó ṣe ṣẹlẹ̀ sí wa. Lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí, orin wa kan ni mo rántí tí a máa ń kọ nígbà tí mo wà ní St. Louis Primary School ní Ìjẹ̀bú Ifẹ̀. Ibẹ̀ mo ti ka primary school mi. Ẹ̀yin tèmi, ẹni báwo ló ṣe ń kọ? Wọ́n ní ọmọ tó mọ̀ ya rẹ̀ lójú o, òṣì yóò ta mọ̀nà pa. Ìyá tó jìyà pọ̀ lórí ẹ̀, bàbá tó jìyà pọ̀ lórí ẹ̀, ọmọ tó mọ̀ ya rẹ̀ lójú o, òṣì yóò ta mọ̀nà pa. Nuwa Media. Ọmọ kan mà ní, Ọlọ́run má ṣe wá lọ́mọ òṣè tí ń kó pọ́npọ́ báyà ẹ̀. Ẹnìkan ni mo lọ ra, màmá yẹn máa ń ta puff puff, ìyẹn àkàrà àwọn òyìnbó bó máa ń dàbí bọ́ọ̀lù ródóródó báyìí. Puff puff ni màmá yẹn máa ń tà. Màmá yẹn jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó mọ puff puff yìí ṣe, ó mọ̀ dín dáadáa. Mo dẹ̀ gbádùn láti máa ra puff puff lọ́wọ́ wọn. Máa ń rà tó máa ń pọ̀ gan rẹpẹtẹ ni. Ọjọ́ kan lèmi àti ọ̀rẹ́ mi kan bá jọ dé ibẹ̀. Nàbá ni a fẹ́ ra puff puff. Mo bá ṣàrà puff puff ni màmá bá ní àǹtí òun ti máa ń wojú mi lájọ pé ibo ni mò ń wá, pé ṣé ìlú yìí ni mò ń gbé ni. Mo ní mi ò gbé bẹ̀, iṣẹ́ ló gbé mi wá sí ìlú yẹn. Wọ́n ní níbo ni mo ti ń ṣiṣẹ́? Mo bá ní ibi báyìí ni mo ti ń ṣiṣẹ́ nínú ìlú yẹn. Ní ẹ̀ wá ní òun dẹ̀ lọ́mọ tó ń ṣiṣẹ́ níbẹ̀ o. Mo bá ní àpẹta ni, ó ní àdúgbò báyìí nínú ibi iṣẹ́ yẹn ni ọmọ òun ti ń ṣiṣẹ́. Mo bá ní ẹni tí mo mọ̀ dáadáa ni. Ó ní àmọ́ mi ò dẹ̀ bá wọn bá a sọ̀rọ̀. Mo ní kí ni kí n bá wọn sọ mà. Ó ní ṣé mo mọ̀ wípé iṣẹ́ puff puff dídín ni òun fi tọ́ ọmọ yìí láti inú oyún títí tó fi tó ohun tó tó, òun lòun dẹ̀ sì ń jẹ tóun mu lórí ẹ̀. Ó ní àmọ́ ọmọ yìí ò sanjọ́ fóun. Mo ní ṣé kò sí? Ó ní ó sọ wípé iṣẹ́ tí mò ń ṣe ń ti òun lójú. Mo ní ọmọ bíbí inú yín ó kọ̀ yín torí iṣẹ́ tẹ̀ ń ṣe. Ó ní kì í ṣe ẹ̀kan, kì í ṣe ẹ̀mejì. Ó ní ọjọ́ kan wípé nǹkan kan ṣẹlẹ̀ ni òun bá tẹ̀lé àwọn ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ pé òun lọ́mọ níbi báyìí káwọn jọ lọ síbẹ̀, wípé tóun bá ti rí ọmọ òun mọ̀ pé ọ̀rọ̀ yẹn á níyanjú. Ó ní bóun ṣe débẹ̀ lòun bá dẹ̀ sọ fáwọn èèyàn wípé mò ń lọ sí ẹ̀ka ibi báyìí níbi ilé iṣẹ́ yín, àmọ́ ẹni báyìí nǹkan ni mo béèrè. Làyẹn bá ní pa àwọn ọmọ. Meanwhile tẹ bá rí màmá yìí àti ọmọ ẹ̀ tá à ń sọ ìṣẹ̀lẹ̀ pé wọ́n mú àkétọ́ bẹ́ wọn sí méjì, ọgbọgba ni wọ́n jọra wọn bí ìmumu. Ni ìyá bá ní bóun ṣe débẹ̀ tóun ṣàlàyé bóun ṣe jẹ́, lọ́ba ní wọ́n lọ wá ọmọ òun. Ó ní ọ̀kan lòun ti ń wo ọmọ òun tó ti ń bọ̀, pé bó ṣe rí òun báyìí pé ṣe ló sá lòun gbọ́ tó ń sọ kétékété wípé láíláíláíláí o, kò kí ń ṣe ìyá àwọn o, ó ṣe máa jẹ́ ìyá àwọn, ìyá tó ṣe báyìí dọ̀tí, gbogbo ṣọ́ọ̀ ọ̀rọ̀ òun ni ṣọ́ọ̀ ṣe gbá ṣọ́ọ̀ṣe. Ó ń ṣe lòun káwọ́ lórí tí ẹsẹ̀ òun wọ́ọ́lẹ̀ gẹ̀rẹ̀rẹ̀ lòun ní òun láyé òun lọ́mọ tóun fi inú òun bí. Ó ní abiyamọdẹ lòun, òun ò kì í ṣàbíyagbá. Ó lóun ò lè ṣépè fún, òun ò lè fi inú tó gbé yìí kóun fi ṣépè fún, òun ò lè fi ọmú òun méjèèjì tí ó mu kóun fi ṣépè fún. Ó ní àmọ́ tóun bá ríyàn tó lè bá òun bá a sọ̀rọ̀ wípé kí ló ń tini lójú, wípé òun ò ṣàṣe nàbì, òun ò dẹ̀ jalè, òun ò pààyàn kóun tó tọ́, ṣèbíṣẹ́ yìí lòun fi tọ́ dáàyè tóun tọ́ dé. Bá ní ìyẹn màmá wúwo fún mi láti sọ. Màmá bá ṣàbẹ̀ mi, bá ní màá gbìyànjú
lèmi náà bá ẹsẹ̀ mi sọ̀rọ̀ ló bá di lẹ́lẹ́lẹ́ níbi iṣẹ́ mi mo bá dé ibi tí ọmọ màmá yìí ti ń ṣiṣẹ́ bí mo ṣe rán bá ní ṣé ẹ wà dáadáa ẹ kú gbádùn ẹ kú kinní kan báwo ni iṣẹ́ lè ní ṣáà tí ìlòyìn ju aṣáàkíra wa bára torí ẹni oníyẹ̀yẹ́ mi ni ẹni tí mò ń sọ yìí n bá ní mo mà tiẹ̀ rí mọ́mì yín pé mi mọ̀ pé mọ́mì yín ló máa ń ta puff puff pé mo dẹ̀ láì puff puff mọ́mì ẹ̀ ló bá ní kí lèmi mì pé ẹjọ́ arójú ẹ má jẹ́ kí n bá yín jà o nígbà tí wọ́n máa perú ẹni ẹ̀ ní mọ́mì òun kò ń ṣe mọ́mì òun kàn mọ́ rí casually ni mo ní wọ́n dẹ̀ sọ pé àwọn ni mọ́mì yín olóhùn kan àmọ́ ni mo ní ṣe báyìí ẹ̀yin rèé màmá yìí rèé ẹ máa jọra yín ẹ̀dẹ̀ sọ pé ó ní ṣé ó yẹ kó máa rírú ìyá yẹn tó dọ̀tí yẹn pẹ̀lú iṣẹ́ ìdọ̀tí yẹn ṣé ó yẹ kó máa rí pẹ̀lú òun ṣe lè àyà mi ṣe gbàgà ẹ gbà mí o ẹ̀yin aráalé ṣé ó lẹ́tọ̀ọ́ fún ọmọ láti máa jẹ́ kí n lo slogan àwa ọmọ tá a wà nígboro láti máa jẹ ju ìyá ẹ̀ ṣé ó lẹ́tọ̀ọ́ kí ọmọ máa kọ̀ ìyá ẹ̀ kó máa tàbùkù màmá ẹ̀ màmá tó jìyà nítorí ẹ̀ nínú ohun tí mo ti ẹ̀ gbọ́ gan pàápàá wọ́n ní àti inú oyún ni bàbá ọmọ yìí ti kú ìyá yẹn nìkan ló dá ń fa ló dá ń tọ́ tó fi bí ẹ wá ọmọ tuntun tó wà ń bẹ̀ ọmọ yìí nìkan ṣoṣo ló wà lọ́wọ́ màmá tó ń ta pọfupọ́ọ̀fù yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí kí lẹ rí sí kí lẹ rò pé ó yẹ kó tọ́ láti ṣe kí lẹ rò wípé kò yẹ láti ṣe ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ o eléyìí ni mo gbé wá fún wa ní ọ̀sẹ̀ yìí fún gbogbo àwọn èrò yín àti ohunkóhun tí ẹ bá fẹ́ sọ nípa èyí tí mo jù sílẹ̀ yìí ẹ kàn sí wa lórí àwọn ìtàkùn wa gbogbo lórí ayélujára lórí Facebook a wà gẹ́gẹ́ bí Nuwa Media lórí Instagram TikTok àti Threads a wà gẹ́gẹ́ bí Nuwa_media lórí YouTube ẹ̀yẹn ṣàtẹ Nuwa01 àdá yín lóhùn tẹ́yìn náà bá dẹ̀ láwọn kàyéfì àbí ìrírí tẹ́ fẹ́ fi ṣọwọ́ sí wa tẹ́ fẹ́ ká bá yín gbé sáfẹ́fẹ́ fún àwọn ènìyàn láti gbà yín ní ìmọ̀ràn àbí láti bá yín dá sí ẹ fi wọ́n ṣọwọ́ sí wa lórí email wa nuwamedia@gmail.com ẹ dẹ̀ lè pè wá àbí kẹ́ ẹ sẹ́ndì àtẹ̀ránṣẹ́ àbí kẹ́ ẹ chat wa lórí WhatsApp lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo tẹ́ ẹ̀ ń wò lórí móhùnmáwòrán yín I never still change my name mi ò tí ì yí orúkọ mi padà èmi náà sì ní tí ní tòótọ́ Aródú Òjígọ̀bì ọmọ wọn lówù òdùrú ọmọ wọn láwà òṣùlé ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì ìpàdé tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ àlàáfíà o.